bó ṣe fọ́ ní etí nù. Wọ́n lọ bá nẹ́bí pé ṣé kí ọkọ ọmọ ẹ̀yìn rẹ nù ẹ̀kọ́ ojú sí pé ẹ̀dá kù ó fẹ́ kẹ́ máa gbọ́ ẹ̀dá kù ìgbádùn ìta ọ̀wọ̀ náà wọ̀ ẹ́. Tí ẹ bá dé wájú dé àwọn ọmọ náà ọkọ̀ kẹ́kọ̀ọ́ hàn bí àtọ̀ bá ní kó lè bá gbádùn báríkà lọ́dẹ. Ṣé gbọ́ mi mú gbọ́ mi? Ẹ mọ ibi tá a lọ yìí ni ẹ wo yẹsẹ̀ wòlíì tó tẹ̀bí ìráyé ni. Tó bá ṣe jọ̀ ní àtúkà wọ bàtà wọ bí torí ọ̀gbọ́dọ̀ pé bàtà tẹ ojú ẹsẹ̀ àwọn ẹni ọlọ́run olùwé káàkùkù ni gbogbo ọjọ́ tí a bí àwọn àgbà tí a bí a tó fi wọ bí 95, 96 wájú ìta wa ó ti tó ìgbọ̀lọ̀kọ̀ bàtà kọjá mẹ́ ọ̀pọ̀lọ̀ ọkùn lọ́wọ́ tọba gùn kan bó wà ọ̀kadà bí kẹ̀kẹ́ ọ̀ sọ̀kalẹ̀ ó ti kọjá ní àwọn olùwọ́ tẹ̀ mọ́lẹ̀. Ẹbí ẹjìnà abẹ́lò nù ẹbí ẹjìnà abẹ́lò. Bàbá Sheikh Abdulrahim ṣé àmínú láì ọkọ méjì náà sọ̀kọ̀ lẹ́ẹ̀kan náà. Àjọ gbá bọ́ọ̀lù kéékèèké ni kákò nílẹ̀ ń wò ó kọ kéékèèké nù. Èmi náà ló kọ mi àmọ́ ẹ̀ ní sọ́ńtì. Yíyá àyàmí náà wà mọ́ sílẹ̀ ọmọ jàdìbò. Ọmọ ẹ̀yìn mi ló ṣe ọ báyìí. Àbá àkọ́kọ́ gbọ́dọ̀ ní bọ́ọ̀mù ẹ̀rẹ́bí tó bá ṣe tí ò dáa. Ṣèbẹ́ ìwọ wá sí ìlànà mi sì tó lọ táwọn wá sí méjì kúrò rẹ̀ sí mílíọ̀nù tó ní bàbá yóò mú ní ìrànlẹ́ tó sọ. Wọ́n mọ̀ wú abẹ́yẹ ọ̀jọ̀ wú bàbá mi. Ọba àtẹ̀lé tó jọ mí lójú. Tí ẹ lọ sọ wọn rán mo ti sọ́tọ̀ pẹ̀lú. Wọ́n á dákẹ́. Ànábì ní èsì tó ọ̀nà. Ó ní wàá ròyìn Musa, ànábì nígbà náà ń kọ́. Kí ló dé? La tukhayyiruni ala Musa wa la tukhayyiruni bayna al-anbiya. Kí ló dé sọ pé mo ju Musa lọ kí ni tí pẹ̀lú yẹn? Ẹ̀fẹ̀ mi àti rẹ́lẹ̀ àjọjà nẹ́bí ọ̀nà òtísẹ́ ọlọ́ni wá. Tí o kò ní àwa láti kí àfa kankan gbogbo wọn làfa àti wa. Lil alamina wa muslihin. Ọjọ́ tí mo wá sọ kọ́ gbogbo tàtà àárọ̀ mú kí wa ni. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Jabala Asar Islam ọ̀dọ̀ mi ní lọ́fà ọ̀dọ̀ wa náà wà lẹ́jọ̀kọ́ dáago mẹ́rin àná. Àwọn ìṣẹ̀lẹ̀ àbọ̀wò oníwàásí àgbáyé kò yẹ ní sàárè. Pírẹsidẹ́ntì àwa ọ̀dọ̀bíyẹ mo kí dókítà Ibrahim wọ́n wà mẹ́yìn mo dé ní kọ̀ọ̀rọ̀ kan mẹ́yìn. بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين فإن الله المتقين. Kí bàbá wa ẹ dákun mo kọ́ ọ̀rẹ́ àfa wa bàbá Suleiman àpò mo kí n púpọ̀ ọ̀rẹ́ àfa wa ni wọn Sheikh Suleiman rahimahullah kò lọ wí. بلى من أوفى بعهده واتقى. Bàbá wa ọ̀rẹ́ bàbá aláṣẹ Sheikh wa aláṣẹ ṣe wọlé ilé mo kí ẹjọ́ mo fò ní kí ẹ tán ni tọrọ pọ̀ tí mo fẹ́ sọ ń ta mi nípa nípa. بلى من أوفى بعهده واتقى. Mo ní ẹwé náà ẹwé tó ní fún ẹ ní ẹsẹ̀. فإن الله. Wọ́n kí Amẹ́ríkà ní ọkọ̀ kàwé débi kẹ́ẹ̀dá ìpìlẹ̀ nù. Wíwò lọ kàtọ́ ọlọ́run fálùsẹ̀ bàbá rẹ̀ tó sì kẹ́tọ̀ bá rìtáyà nù. Àmọ́ kọ́ tó débi ọmọ ẹ̀yìn lọ́jà ọ̀jẹ̀ máa ṣe kọ́kọ́ tó dọ́mọ ẹ̀yìn. Ìlú iṣẹ́ ìjọba Dúnáàdì ní lọ́ni kọ́ wálé kẹ́yìn. Gbogbo òlu bàbá mi ti tíjì.
owó títì náà fi tọ́ mi sọ pé lówó tíjà pẹ̀lú pé mo gbé nǹkan ojú ọ̀rọ̀ ó rà kàwé ìwé mélòó ni wọ́n kà ìwé ọ̀dọ́kọ like seriously as pay as a ṣe ìwé náà wọ́n lè rẹ́ jí. فإن الله يحب المتقين فإن الله يحب المتقين. gbogbo àgbáyé mo kí ẹ dákun wọ́n lè bí wá kí ló dé àṣẹ fi ìdáhùn bàbá wa lásẹ̀tẹ̀dọ̀ ni ká sì mọ̀ sí lọ láíláí. wọn ò bí mi àbí bí mi ò ní jẹ́ sọ. èyí kí mo fẹ́ kọ́ ké báńkì àyà mi. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وما بدلوا تبديلا. kò yá wọ èèyàn. àyà kan náà ọlọ́wọ́ àná mi wọ́n sì ti lọ́mà bó lọ wí. من المؤمنين رجال bóyá a lè dá mi lónìí bí jẹ̀mọ́ kí bàbá wa aláṣẹ níbi tẹ̀mọ̀ ìdánwò bàbá nígbàgbọ́ tó kí tó ní sùúrù kí tó ní ẹ dákun ohun tí wọ́n ní àti ìsọ àlùwàfà bil ahd. ṣé mo lè tún yín palẹ̀ tó bóyá. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه. tó bá sàlómì ni gbàrà tí bàbá lọ wọ́n dà ìbáàtì àwọn èèyàn sọ́dọ̀ wọn ni wọn ní ẹ máa bọ̀ kí ẹ fẹ́ béèrè tí ní yọjú lójú rẹ ní gbogbo àṣírí tí lògì ni mo fún ta ni ó jà wọn rọmọ ta ni ó tẹ̀rí sí kùmọ̀. ṣùgbọ́n bàbá ló fẹ́ lọ ó wà ní ẹ̀dá kan ọwọ́ ọ̀tún mi tó bá lọ́wọ́ ìjọba ẹ̀mí jẹ́ o wọ́n ní kí ló dé ó ló ti bá bẹ̀rẹ̀ kọjá kẹ́bà dùn gan àwọn ọmọ rẹ̀ ò pọ̀ ìkíní kù kejì nígbà tó ní ẹlẹ́ẹ̀kẹjọ ní ẹjáwọ́ mẹ́rin bàbá yìí ò ní kà ní. tí mo fẹ́ sọ fún yín lónìí ọgbà bó ṣe rí mi sọ̀rọ̀ kọ́ mọ àfọ́ tó mọ àṣírí bàbá rẹ ẹ ti ń bá rìn òtún ọgbọ̀n nǹkan tán pàtì lẹ́gbọ̀n bọ̀lẹ̀kà olọ́mọ àfọ́ tó bá dé bọ̀kọ́ kó má ti sì ọ̀la kọ́kọ́ bá ọ̀rẹ́ bàbá rẹ̀ nìkan rà pọ̀ náà gbọ́n tó wà láàrin ọkọ̀ tó máa sọ ọ̀la wọ́n faramọ́ fún ọ ìyá òjì ọdún náà ní yàtàrà. صدقوا ما عاهدوا الله عليه. gbogbo ọ̀rẹ́ dáàdì mi dò ní èmi ò fi wọ́n lẹ̀ àwọn ìjọ rìnrìn tí wọ́n rìn káàkiri nígbà tó ti bí àwa àwọn ní ọmọ bó kàn ṣe ní mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọn wà lọ́mọ tí wọ́n ní àtàwọn ìbẹ́ náà àtàǹsí wà síjọ́ kan yẹ ẹ̀jẹ̀ wọn fò lójú agbó òun kéwì tí ń gbá nǹkan mú bá ọkàn débi ẹni wọn máa kúnlẹ̀ kí ọ níwọ̀ jẹjọ sí lánàá yá rẹ̀ wọ́n fi nǹkan pamọ́ tó pọ̀ yóò sì jẹ́nu ẹ̀ jìnnà ọmọ kínní kọ́kọ́ máa rí àṣírí àfa ọmọ ló tó rí níjọ́ tó bẹ̀rẹ̀ sáwáká sí wọn tó bẹ̀ nínú yín. súnmọ́ sàbílì àtàbí bí ọ̀sẹ̀ máa ní ẹ̀hàn bàbá ìtẹ̀síwájú ọ̀mọ́ wà sí àgbáyé tó wọn ò dalẹ̀ ní tí ń bọ̀ lónìí nù. صدقوا ما عاهدوا الله عليه. ó gbọ́dọ̀ mùmíní tó dúró tà nígbà Muhammad
tí ẹ gbé pẹ̀lú lórí wa nẹ́bí tí ẹ gbọ́dọ̀ gbé jọ́nà sọ́dọ̀kù wọ́n tòdodo lórí ẹ̀wọ̀n òye. فمنهم من قضى نهبه wọ́n sọ́dọ̀kù bí sabat wọ́n dúró bẹ́yẹn tí dúró jọ́nà bí sabat wọ́n dúró sísí ẹ̀yìn tó kọ́ mọ́tò wáyé kí lọ́nà ró fún ṣé wọn náà ń pèlè ẹ̀yìn ni ẹ̀fẹ̀ yín lẹ̀ dákun. فمنهم من قضى نهبه ومنهم من ينتظر. ẹlẹ́kẹ̀ wo mi ilé àfọ́ àgbà náà wà yìí kí bílá tó lè wá àìsí. ó bá ṣe wá sí lónìí wọ́n mú inú ọ̀rọ̀ wọn ni ẹlẹ́kẹ̀ máa gbọ́ mi dáadáa èèyàn màlìjẹ́nà tó náwó náà kí wọn màlìjẹ́nà tí ń náwó ẹ bá ń bẹ ọ màlìjẹ́nà òun dákun mo ti ṣàdúrà fún ọ. fọlábàlẹ̀ dákun omi àláfíà ti wà ń bì tiẹ̀ náà lè dàrú. فمنهم من قضى نهبه. tẹ́lẹ̀ wọ́n ṣèlérí fún ànábì ni wọ́n ṣèlérí fún ànábì ni sódì Hamza wà nínú wọn tọ́lá ha wà nínú wọn. wọ́n bá ànábì ṣèlérí wọ́n bá dámọ̀jẹ̀mú pé àwọn fẹ́ jagun káwọn kú lójú ẹni pé tí o bá ṣe ọkọ̀ pa àwọn. bàbá aláṣẹ ṣe má jẹ̀mú wọn dúró tì í. wọn ò sọ pé ẹ fírì fún mi dọ́tò wọn ṣe áfúlà ìdánilọ́lọ́lé ọlá fírì níwọ̀n tó ti gbà kú ìwọ̀n bá ẹjọ́ tó chájì iná bẹ́lúbẹ́lú lọ́mọ lò ó àtọ́ba ẹ̀kọ́lù lẹ́ẹ̀mẹ́rin kò tán nù bàbá ìdúró lọ ń bá kàkiri ntí ò ní náà. bàbá olóyè aláṣẹ wọ́n chájì tí wọ́n tún chátọ̀ mọ́mọ́ pé òun ní lọ máa bá dàlú tàbùdí ìlà òun ní lọ pàà òun sì ní dalẹ̀ tó fi kalẹ̀ wà fáàmì mo dúró tán yẹ́yẹ́ ni mo dúró tán nítorí lórí ire wọn lẹ́rí tọ́pìkì mi lọ ìwọ́tọ̀ bá kẹ́jú kó lé àbá rẹ̀ wọ́n padà bọ̀ mọ́ wulẹ̀ kẹ́rù rẹ̀ tán torí tó bá yíwọ́ tó sọ fún wa padà ìwọ́tọ̀ gbà pé èmi náà gbà tó fi ń sá lọ ní kí lọ fi ní tàn sá lọ àti bá rí dáná wí àáfà lọ jẹ ọ tí ì dàáfà. ọba pẹ̀lẹ́ suwéèrì lẹ́yìn kó máa ká tó bọ́ọ̀ fi sú omi gan yóò jò dànù. èyí lẹni wọ́n sọ̀rọ̀ sáà. àkàtú wọn ń bẹ àwọn òkú sójú ogun wọ́n retí pé ọlọ́jà náà tún kú síbẹ̀ ni. wọ́n rán kan pé èèyàn níbi làwọn kù sí tọ́lá àti mo dákọ̀ lójú ogun hood nígbà tí ẹ ń jagun ibi títí ń kọ́ bà nẹ́bì ẹ̀gbọ́n tí ń dáwọ́ bà nẹ́bì ìyá mi ń dáwọ́ bà nẹ́bì sẹ́rọ́wọ́ tí ń dáwọ́ bà nẹ́bì wọ́n sì sá ní ìdálọ́nà 21. tí ń dáwọ́ bó bí bàbá wa aláṣẹ bàbá wa àṣẹ àgbáyé ṣe tóun bàbá alásàrà ni tí a dájọ́ ọlọ́run dákun má pa àfa àwọn àṣọ́jú kájú méje tí mo kéré iná àtẹnẹ́bẹ̀ ẹ̀dọ́gbọ̀n tí mo lè ké láti fi sọ̀pọ́tì dáwọ́lá àwọn ẹ̀yin ọmọ kí ẹ̀fín pa sọ̀pọ́tì àfa àwọn lónìí bẹ́ẹ̀ sì pín wọn ló bá yín lẹ́jọ́ kò wá yé pé bí nǹkan bá ṣe àfa yóò kú tí ó fi ṣe ayé ẹ̀yin lè bí ó pa kú níṣe èmi lè dájọ́ bàbá ṣé mo communicate kankan rántí àníbí àwọn ẹ̀dá mi lóhùn bí àwọn Usman gbogbo bẹ́ẹ̀ wọ́n retí pé àwọn ẹlẹ́yìn níbi làwọn tẹ̀ sí máa bá dẹ̀rú tàkùdílà méjìlá fi jù àti akú lójú ayé ànábì wọn ò yẹ wọn ò bọ̀jẹ́ fi lọ́gọ́lọ́ wà máa bá dẹ̀rú tàkùdílà àwọn tí wọ́n rán kankan náà fẹ́ kú lẹ́sẹ̀ ní wàhálà tó lọ́ọ̀ kẹ́ wọn ò sá bàbá aláṣẹ ò sá fún ní àfa àwọn. dúró bá ná àlùwàfá
kalimatun tadullu ala ikmali wa itmami. Gbọ́dọ̀ kan tó dá lórí pé mo fẹ́ lò pé pẹ̀lú àfáà mi wa itmami wà nẹ́sẹ̀ fún pa ń tẹ̀síwò àfáà mi yẹn tí wọ́n á tún mílíọ̀nù nínú tí bàbá aláṣẹ ní àwòlíyà aláṣẹ tí wọ́n ní ìyẹn bàbá tẹ̀yìn rólé fún bẹ́ẹ̀ tí yọrí sí náà ń gbé aṣíwájú àdàbíyà tẹ́ bá tó láì kò lè tètè kàn yín ibi tí bàbá gbé dé náà ti fún yín. Ọmọ bínú o, my lord, very sorry. Kabinẹ́ni ká máa dìbò rẹ̀ ni àmì ìlà rúdú làwọn fi já yín àmì ìlà máa ń ti èmi mo gbá lórí mo gan mo há ọlọ́ọ̀ni mo gbé fún yín mo gbé fọmọ tí bàbá rẹ̀ ṣe inú bá ń bí ọdún kábàá rẹ̀ ní wàá tó kó ṣe rú ẹ ká àwọ̀ òye fún wọn ní òye òtán lẹ̀. Ǹjẹ́ ọmọ tí mo dì mọ́ mọ́ ọ̀fà wọn lọ́mọdé ló jẹ́ mo ní bàbá mi gbé dé lò abájá tí ń lẹ kó mọ́ àdán nípa kóńkó bí ó gbé nínú wọn náà ti gbé o bí àtẹ́pá mọ́sẹ̀ ẹ bá rí kàbí tẹ gbédé fún yín oyè tí ó láǹdù wọn bá ń fà ọ̀tọ̀mátìkì ni kí ló fà á èrè bá balẹ̀ jẹun máa bọ̀ ká máa ráyè lọ lé. wà máa bá dàlú tabdila. àlùfáàwù ìtìmáàmù ahadi wà ìkìmáàlù shurut. Wọ́n ti jẹ́ wà fáwù òun ni àdéhùn rẹ kọ́ pé wà ìtìmáàmù shurut ọjàmú tí àfa rẹ bá ń là ká kọ́ mú sẹ́kọ́mẹ́tì ó dínkù. Ẹ̀kọ́ tó sì bẹ̀rẹ̀ dàkú. Nígbà tí bàbá wa gbáyé lọ tán bàbá alẹ́sẹ̀ lè dálé kí ó ń lálẹ̀ pẹ̀lú ìfẹ́ tẹni ṣe wọ́n dà ìbátan ọmọ kí ó lọ. Ìtìmáàmù shurut pé mẹ́jẹ̀mú àfáà ní tí mò ń bá lọ ń ní díẹ̀ lẹ́yìn àwọn ọmọ rẹ náà ń mọ̀ bá lọ náà ni. Kí la ṣe ń bí ìdí tí wọ́n jókòó? Wọ́n lágbára ní sí bàbá kí n sin ọmọ rẹ. Ẹ̀kọ́ lẹ́yìn kọ́ níbi inú ìsìn. Ó ti ẹ̀tún ọmọ ìsìn wọn ti parí ìdádí. Ó ti lọ́mọ rẹ́ǹtì ilé. Torí aburú tẹ fẹ́ máa ṣe. Sọ̀kí sọ ń bọ́ lọ kí wàá sí ọmọ ìyá. Kálí ẹ̀kọ́ máa sọ fàràǹdà ní kékeré lálùbáríkà. Ẹ̀yin ọmọ ti láì tẹ̀lé rẹ́ǹtì ilé. Ẹ ti gbà wẹ́ ti jẹ́ sàárì. Ẹ lọ́ máa gbà wẹ́ lé lókù. Ẹ̀yin ẹgbọ́dọ̀ wálé ẹ̀ ń gún yàn. Ọmọ kí o jẹ sàwámà. Ẹ̀ ń jẹ táàkì. Orí yìí mà yá. Àìtẹ̀sọ́rùn 10 alive 20 alive. Ẹ sì ra tírà ní kéwú. Ẹ kọ yàrá tírà. Ẹ ń lo fóònù tí ń ráyé rọrùn. Torí orí gútẹ́mẹ̀ wò bẹ lóru lóru. Ṣé tírà lè fè yín ń tọ̀? Tó nọ́ọ̀bà ló yẹ ká máa lò. Wọ́n sì sanwó lé kéwú. Gbogbo yẹ ẹ̀ka kéwú ni wọ́n ta ikọ̀ wọn máa kọ́ ni àlùmọ́jìrì. Ọ̀ya wa sanjọ́ gbogbo tí n kẹfì lárẹ́ ló máa gbèsè tí ẹ jẹ lágbo ilé tí wọ́n san. Ẹjọ́ wa san torí ẹ ti rówó díẹ̀ díẹ̀. Ẹ sì kọjọdún tẹ̀ bí kí ó tẹ̀ sanwó ẹ wá san. Wọn náà ti gbọ́ tiẹ̀. Tí wọ́n gbọ́. Ẹ̀dá kan tó bá jalè búrẹ́dì ṣé ìsòlè. Tó bá jalè ṣadé nǹkan. Bàtà ńkọ́. Eré jalè kéwú ńkọ́. wà máa bá dàlú tabdila. Oye bàbá bí ẹ ti ń ṣẹlẹ̀ ẹ fúnlẹ̀ kí ni problem. Ẹ já wíńdò ẹ já lẹ́kùn òbí yìí ò ní sanwó ẹ sá lọ. Ẹ bá kẹjẹ ẹ máa wúlẹ̀ lẹ́lẹ̀ kí bí kúrú sọ. Gbogbo fẹ́ẹ̀sì lẹ́ máa wó gbogbo wíńdò lẹ́ yánu lẹ́ tẹ́. Irú ọmọ kí wò ní igi náà ní bẹ́lẹ̀ lọ tèmi náà. Gbogbo àbọ̀ ìyàwó mi yẹn fi ń dáná. Wọ́n fọ̀gbẹ́ sí mi. Gbọ́ àgádé kí ni ẹ bàjẹ́. Wọ́n tún wá kọ́ ẹ lọ́tọ́ lọ tàbá wọn ara wójàwójà.
ti ràgbá kò ní tiẹ̀. وما بدلوا تبديلا. Bàbá ẹ jẹ́ tún díẹ̀ bẹ́ẹ̀ ní kí tún ni wọ́n dá mi lọ́wọ́. Àdàmú nẹ́pì hìfsìhì wọ́n ò gbọ́dọ̀ bá àdéhùn àfa àwọn jẹ́ wọ́n sọ nǹkan àfa àwọn tó fi lọ́bọ́ náà ni. Wọ́n máa sọ nǹkan àfa àwọn ni. Àlùwàfáà nù kí ẹ máa sọ nǹkan àfa rẹ̀ pé kò ní tójú mi bàjẹ́. Bàbá aláṣẹ ni wọ́n nìyẹn. Èyí tó bá rí bẹ́ẹ̀ náwó. Mo tún lè bọ́ síbò mi. Wọ́n máa dá mi lóhùn. Àlùwàfáà sítìkù lìsáàni wàlúfáìlì máa. Ká sọ̀dọ̀rọ̀ lẹ́nu pé tààfà mi ní í ṣe kọ́ wá ṣiṣẹ́ tọ̀. Tí o bá ń ka orin bàbá wa, ọmọ ajá sì tó lè ka ni tí àgbáyé máa parí rẹ̀ o. Tí wọn náà lè tún àgbà wọn. Àgbáyé ni máa parí rẹ̀. Ibrahim. Wọ́n ká àfáà tó wà mẹ́ o. وكم أزلت يا عبد الرحيم جزاك الله أنوازي عباية جزاك الله أنوازي عباية. Ó tún wá yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe wí tó. Ǹjẹ́ ẹ dájọ́ rẹ sínú ilé yìí? Mélòó yín ni Ramadan ní ta ẹgbẹ́ kò ta ẹgbẹ́ àkúrẹ́sì rù kẹ́ máa kọ́ níbẹ̀ yẹn pé jàzá. Jazakallahu oníwàásí àgbáyé. Báwo sórí? Jazakallahu oníwàásí àgbáyé. Ẹ bá mi ẹ má pé Zùmùrà mọ́. Tọ́lá sọ̀rọ̀ kí ni máa ti hádìyà. Zùmùrà ni wọ́n ní. Wọ́n wá gbé àgbò kọ́rùn. Ilé kẹ̀kọ́ sílé àfa wọn. Wọ́n wá máa jó. Ẹlòmíràn gbé bọ́tù bọ̀tà tó nínú báyìí kí nínú rẹ̀ díẹ̀ má jẹ́ pariwo. Ẹlòmíràn ò ní ju kókè pé kóńgó ẹ̀wà kan lọ́wọ́ lọ. Wọ́n sàdájọ́ èyí làbò fi gbà àwẹ̀ tán. Ewu lẹ́yìn mú wá àfi jàzá. Jazakallahu ayé. Jazakallahu oníwàásí àgbáyé. Sọ́tọ̀ náà wọ ọ̀tọ̀ ẹ̀sán tó máa ké wọ́tọ̀. Ẹ appreciate àfa yín rárá. Ẹlòmíì ti kọ́lé àjà mẹ́wàá. Jàmẹ́ tó kọ́lé àjà mẹ́wàá. Tí olówó ọ̀dà tí èkúté àfa rẹ̀. Tí máa ń bọ̀ yọ apáàkì ọkọ̀ sọ́nà ọmọdé mẹ́wàá. Ní màá bá a ṣe máa ń rìn mú lọ sí ìpínlẹ̀ rẹ̀. Aku òdodo ni. Ọmọ wọ relegation. Tó o bá ti lè ṣáájú ní àfa rẹ̀ wọ̀ ní ṣáájú láyé. Kó máa ya lọ kí ni jẹ́ wá sí ya. Èmi ni wọ́n dánwò. Tani àti tani. Mi ò rọ̀ mí jèrè. Jazakallahu oníwàásí àgbáyé. Àfa ẹ bá ń kékeré sí kí ni mi ó dùn. Jazakallahu oníwàásí àgbáyé. Jazakallahu oníwàásí àgbáyé. Kí tó máa náà fà? Kí ni jẹ́ èèyàn gángan? Ẹni tó bá ti ní tí mo fẹ́ kà ẹ má mú lọ́rẹ̀. All regret ayé. Bàbá wa aláṣẹ wa ní. Àbí wọ́n àṣẹ àgbẹ̀ wa regret láyé àjùbàjẹ́ ọ̀nà tán. Ẹ̀yin ọmọ wọn lẹ gbé wọn bí mo tẹ já àfa wa. Ìwọ ní pèsè yẹn tí ẹ kọ́ ẹ síra yín rí. Pé ọ̀gbọ́dọ̀ gbàgbọ́ dáàrin wọn ọ̀tẹ̀ fọ́ ní etí mímí tí rìn. Àlọ́ sọ̀rọ̀. Ẹ dá mi náà yẹn lẹ́jọ́ pé bàbá àgbà ẹni wà sí. Ṣé wọ́n kọ́ ẹ síra yín rí? Àgbàlagbà tó sẹ́kù lémi ló pìtàn ọmọ àlè. Yóò làgídí ṣé wò sùn ọmọ àlè bẹ́ẹ̀. Ta ni ó jà nírọ́? Bàbá wa aláṣẹ wọn ò pìtàn sílẹ̀ àfa wọn. Wọn ò sì pààtàn síbẹ̀.
tí wọ́n wá lè sọ yìí kí n máa lọ fà àbí ìsọlẹ̀ yìí ni. وما بدلوا تبديلا. bàbá wọn lọ́kọ̀ọ́kọ́ àsìkò ẹ tó bá ń bá rìn tí o bá ti lódodo tó látẹ́ alẹ́gàbàǹgẹ̀bẹ̀ tí tàmánlùkù ń dáná àwọn àtàmánlùkù àtẹ̀jẹ́ tó pàdé ti akérèmọ́kùmọ́tà yóò bá tiẹ̀ jẹ́ nù tọ́ni sẹ́dá tó fi ṣe báyìí ló ṣe wọ́n lẹ́nu akérèmọ́ ẹgbẹ̀rún ló jẹ́ kú. bàbá wa aláṣẹ kò sí bá tilẹ̀ tó mọ̀ sọ òdodo mo sì ní sọ kò ní lè dákẹ́ ẹnu irọ́ lọ pa àfa wa ìṣe wọ́n tún wá lórí àfa wa ìṣe là àbí ń gbà ní. ẹnìkan sì ní ìgbà pé wọ́n ti gbàwòrán wọn débi ṣe sọ̀rọ̀ yìí. wọ àgbàlagbà mi ló dalé àfa rẹ̀ rú ó take side sentiment ìdálàmú ó wá dẹ́ síra wọn kálukú wà lọ́mọ ṣe kí ni wọ́n fún torí kọ́mọdé náà wọ́n bá a ṣe orí ibú lọ́jọ́ alẹ́ bàbá tí ò da nǹkan rú wọn ò pìtẹ́ fún àti bàbá wọn àti àgbẹ̀yìn náà jọra alẹ́ lékè ẹlòmíì ní pìtẹ́ rẹ̀ tani ó jà nírọ́ bàbá wọn ò ti pa ni tí wọn ò ti máa pa kí ló fi ká máa ṣèwé ní ìsinsìnyí fún ìṣèwé jọ òpùrọ́ ti lé nì kódà bọ́ ọ̀nà sọ ṣèwé rẹ nísìnyí bọ́ọ̀ bá ti kú wọn ni wọn náà jọra ni wọ́n gbà lọ́wọ́ ọmọ rẹ ṣèwé kó sì yà fọ́tò jọ tó rà á bàbá kú fọ́tò ní gbogbo ọ̀nà wíjẹ rẹ. ìyá kọ́yọ̀ sí ìwò dímúrí mọ̀tàmálẹ́kẹ́ ìwé lísà ni wọ́n kọ́ ìbò yàtàlá àbò. kò sí lẹ́tọ̀ sẹ̀yìn bí yà kò sí ọ̀rẹ́ mi tó ń bá rìn títà mọ́lúkú ń dáná àmú hátì tí o bá kúrọ́ tí o máa tàn ọ́ kólú òlìṣà àwọn ọ̀rẹ́ dùn kò sí tí o ní kí wọ́n tẹ́ èyí ni ṣé wà èyí ni ayé àtàkì àmọ́ wà kọ́lù òhù yàtàlá àbò. àkàrà sì ń jò bí iná sí ọ tọ́ba ti kú tẹ́lẹ̀ ó dalẹ̀ rẹ rú ṣé mo lè wí kejì o. يعطيك من طرف اللسان حلاوة ويروق منك كما يروق الثعلب. yóò máa fi ohun tútù bá ọ sọ̀rọ̀ yàrá ògùn mi ń kà tó o bá ti kú ní ó bẹ́ẹ̀ kó rẹ̀ jìgà kàmá yàrá ògùn fà alábò. ní kọ̀nàkọ̀nà ti fẹ́ jìgà ìdẹ̀ ní òdàlẹ̀ rẹ̀ rú tí ó sá lọ. àkí bàbá aláṣẹ tí wọ́n ṣe kọ̀nàkọ̀nà. وإذا الصديق wọ́n dàmí láàmú. لقيته متملقا فهو العدو وحقه يتجنب. bàbá nìkan tó ń bá rìn tí wọ́n tún fọmọ àléhàn ọ̀nà ọmọ rẹ̀ tí ìwé mẹ́sàdúrà abẹ́lé yìí ọ̀tá rẹ̀ nù jìnnà sí o torí àwọn ọmọ tá a máa jèrè o. bàbá aláṣẹ sọ sí ìwà ewu àṣẹ àgbáyé dùrọ̀ tẹ́nì kankan nù ọmọ wọn ò lé ẹ lóró sí wọn ti fàtẹ̀lá fún ẹ kó tó dòní. bàjẹ́ ọmọ fún bàbá rẹ ṣé kó pa nì wọ́n ló yẹ kó máa sì pẹ́. ẹlẹ́ẹ̀kejì tẹ́yìn bá ní ẹ jìnnà sí àdùwà fáwọn ọ̀bẹ ohud ẹ tí ì bá ti gbé àdéhùn tí ò lè dúró tì ọ́ tẹ́ ẹ lóde tẹ́ ẹ pawọ́ tí ò wá kí ọ. kò bá ọdẹ lé wọ́n lè lo ọkọ̀ lọ. wọ́n lè wọlé àtà lónìí wọ́n lè kó máa lè ní ọ́. èyí tó fún ọ ní sọjọ́ rẹ tẹ́. wọn ò gbọ́ ni. bàbá ọlọ́sẹ̀ wọn ò sá lẹ́yìn bàbá fìṣú tẹ́tí wọ̀rọ̀ ká. nígbà tí ẹ gbógun ti bàbá wọn jọ ń gbógun ti ẹ̀ ní. níjọ́ tó wáá dùn wọn ò rí kú ẹ̀sìn fẹ́ tọ́ tiẹ̀. wọn ò náà tó ṣiṣẹ́ rẹ ni yóò tó ń pín tàfáàfáà rẹ
njọta mi ò dé àwọn náà nàró lẹ́yìn má nàró sí wọn náà ń wò ní bí òmù yẹn lẹ́yìn ayé òye ìwà àtúfò bàyà. mo fẹ́ gbẹ̀tọ̀ mi kí ló gbà lọ́dọ̀ àbá rẹ̀ kí ó tó kọ́ ọ bí o bá kọ́ ìran rẹ̀ lẹ́nu ìbáríkà ni. kí ni ha wọ́n gbọ́dọ̀ gbà kí lọ́wọ́ àbá rẹ̀ tó bá fọ́ gùn ọ ní tí o bá bọ̀ àbáríkà tó mọ́ títí owó lọ ẹ̀ ń kílẹ̀ mú ráìtì lọ́dọ̀ àbá bá ráìtì kọ́ mọ́ gbà àbáríkà mọ́tò ọba délé lẹ́yìn fi dáadájọ́ lónìí àbújá náà ti ń sọ náà tí ì bá sọ ọmọ kìnìún wọn ti gbé jẹ tí ì bá ọ̀sán sùlá adájọ́ tó wà ní my lord tí mo ní wá sọ̀rọ̀ náà. إذا قلت في شيء نعم فاتمه. ẹlẹ́kẹ̀ẹ́ta ọmọ àdúró àrídá mínímọ̀ ojúd ẹni tí ìbá ti yọnu sí déédéé ẹ̀ tó ọba bùn tètè sá fún un àbá aláṣẹ ìyẹ̀wò wò ìjọ tí wàá bá tó fi lé ní ẹ̀bá fún mi kí ọmọ kẹlẹ́ yìí tó ti wá pọ̀ jù bí nàìjíríà kù náà mú lọ ní ẹ̀bá mú kó bẹ́ẹ̀ ẹ̀tọ́ ọ̀bùn ní nǹkan náà ọmọ kí ó tí ò rẹ́ni sí ọ mọ́ fún lòdì mọ́ tó bá rí bọ́ọ̀sì yóò fún ọ jẹ torí bá ń ṣe ń náwó lójú agbójú fojú ká yìí tó gbọdọ̀ kàn àbókùnrin tí pé ọ̀nà owó rẹ̀ kó sọ́kọ̀ wọ́n sì lọ́ ṣe jíà. kọlọrọ àwọn ìlà ti táyà wọn alájọ ní òde ṣé ara rẹ lọ gun lọ. فإن نعم دين على الحر واجب. jama nínú wa sọ́bùrù ánìmọ̀ fúdì tọba lọ́mọ kí tí ń tẹ̀lé ọ tí ò ní sùn lórí tí ò ní tí ń ti sàn pé ṣé gbogbo ọmọ tá a kọ́ kíkẹ́ tí ń gun jíìpù ẹ wo ọmọ tó gun jíìpù lébi ṣé bàbá aláṣẹ sunkún rí pé ṣé wẹ̀ sẹ́mi ọmọ wọ̀nyí wọ́n máa rí àfin èmi náà fẹ́ gun pléènì jẹ́ ká tọba ọmọ lè jẹ́ àhìlú náà. قالوا سلاما وعباد الرحمن. ọjọ́ lọ àgbàdo àbọ̀ ọjọ́ tó àbàtó sílé. pẹ̀lú ògùn ọ̀rọ̀ mọ́sálásí láìpẹ́. tọ́tọ́ alukófù ẹ̀gbọ́ bẹ̀rẹ̀ ọ̀hún. gbogbo ọmọ kí àbọ̀ rẹ tí o bá ti dúró lórí àlá rẹ̀ tí o bá fẹsẹ̀ ń wọsẹ̀ yàbọ̀ yóò pa ọ́. ẹ̀dá kan máa kí o ti ń gbowó oúnjẹ ó ti lè ra fìlà déédéé irú tàfà èló lórí òsì náà gbé ká kò dúró láàlá rẹ̀ àbí ẹ̀kọ́ ń lọ fà á tọ̀ mọ́ kí o fi ń jalè lónìí bàbá àgbọ̀wọ́ yín ni ẹ ń wò irú àbúrò iná fẹ́ dẹ̀ yín ó lè. ẹ tẹ̀lé mi ọgbà yẹn rìn wọn pe aago ẹjẹ lò ó ẹjẹ àjọ kọ èmi ní òun ra tèmi lọ́sẹ̀ tí ń bọ̀ kò dúró ní àná rẹ̀ tí o bá ti rí tiẹ̀ rà mọ́ ọwọ́ rẹ̀ ní ògè sá fún un dídá bàbá aláṣẹ wo ṣe sá fún wọn dúró ní àná wọn gẹ́gẹ́ bí ọmọ kí ó ṣe jìnnà sáfà rẹ̀ ni wọn kàn súnmọ́ àwọn ìwà àti àgbáyé wọn jìnnà sí wọn púpọ̀ wọn ní wàá rẹ̀ lẹ̀ kí ló dé tó ọlọ́ọ̀ sàgbà afá rẹ̀ àgbà tí ò yé ọ ọfẹ́ lọ ikú wọ̀ lórí ibú nù ìbárí ẹ̀ tí fi ṣàdúrà o ń bọ̀ wọ́n tán padà bọ̀ ọlọ́mọ ló kù ní sọ̀rọ̀ mo lọ wí jèrè. وإلا فقل لا تستريح وتريح بها لئلا يقول الناس إنك كاذب. ìparí ẹ̀ lẹ́yìn tá a gbọ́dọ̀ súnmọ́ wọ́n wá tún ní wàlíjúùdù ojúùdù ṣàhá ìwọ̀nba tó bá ní yóò tún wá fún ọ ẹni bíi kíni àyẹn náà wá kí bàbá wa pàṣẹ lẹ́wù pé àwọn náà sá mọ́ èèyàn wọn ní kálọ̀ ìgbà fà wá ọmọ yìí ìbúlò pọ̀ ọlọ́kẹ́ bá ń bẹ náà kó lè bá bìsà fún bàbá kó lè bá já nǹkan lẹ̀ ẹ dákun tó yẹ kí ló dé yà sí apẹ̀rẹ̀ lẹ mú wá ní abẹ́sẹ̀ ẹ lè kọ́ ẹ bá bá yẹn wá ládùúgbò àyẹn ó gbà ó ní ó ti gbà.
nǹkan lọ ń gbé sábà fà rẹ̀ kódà ọ̀tí ẹ̀kọ́ sí wòlíì màmá torí owó òkú nà ọ̀dùn bàfà rẹ̀ lówó òkú nà ọmọ tí ó sì jí owó níbi títí ń kà kọ́ 1000 láàrin mọ́ lórí tébù owó abu ẹkún kí ni ẹ fi iṣẹ́ kí wọn fi iṣẹ́ ń tọ́ lè fún àfà rẹ̀ o lè tó jù ọ̀nà lọ pàdé láyé rẹ̀ àti bàbá aláṣẹ wọ́n fi ìwà tó lé àfà wọn dámilò dáadáa bàbá aláṣẹ orí aláṣẹ wọ́n ṣàyè rè wọ́n sì kú rè ọlọ́njẹ́ mi náà ó ṣàyè rè ọlọ́njẹ́ mi náà ó ṣàyè rè.